Living the rough life, that is the pain that I don't like. Music in me, I dey hustle tight. Tete share miracle, Baba Tete wa share miracle. Tete share miracle, Baba Tete wa share miracle. Beating in my chest, oh God, Father, hear my voice, oh Lord. I've been praying to you for so long, so long. Beating in my chest, oh God. Father, hear my voice, oh Lord. I've been praying to you for so long, so long. Your place on the mix. Baba, anytime I call you, I got a lot of reason that I wanna give you. Listen up, tired of the same thing. Imagine nobody, oh Baba, come and say. Cause I've been praying to you for so long. Baba, Jowo, dami lo, John love. I want to me do road, me tete, show me love. Show me love, Mama, yeah, me. Oh, the water, Baba, tete, baby, oh, the water. I want to me rate you. Oh, go rap, la, yeah, me. Oh, go rap, Baba. I've been living the tough life, and I've been living the rough life. That is the pain that I don't like. Music in me, I dey hustle tight. Tete share miracle, Baba Tete wa share miracle. Tete share miracle, Baba Tete wa share miracle. Beating in my chest, oh God, Father, hear my voice, oh Lord. I've been praying to you for so long, so long. Beating in my chest, oh God, Father, hear my voice, oh Lord. I've been praying to you for so long, so long. She blew all on the story, yo. Bad man for control, yo. Oluwa ma ba fun. I don't know if you see a money one back there. You know me, but you don't show me. She won't be around. You know, they will show me go. What's one person tabi? We don't go very fear. We very share thing. If you go there, my jet, don't pay me on. Kò yẹ mọ́ ẹbẹ̀ sọ̀rọ̀ yẹn torí pé mo ní kó fún mi lọ́wọ́ bẹ́ẹ̀ sì ó wá fún mi ní 2,000 naira owó kíni kí fi ṣe owó ṣìwò lélẹ̀ owó rárá olè lójú ẹ lójú ó wá wọn ṣẹ̀ sí wẹ́wẹ́ àbí kó lè jọjú lójú mi àbí kó lè pọ̀ sí lójú mi wo jẹ́ kó rí ẹ pé o kó lè bá mi gbọ́ owó kó kún owó yìí o torí mi lè fowó lè ṣe bẹ́ẹ̀ o. dọ́tò ọlọ́run kí ló ń ṣe é tó ń ṣe bí ọmọ aláta kó yé mi ó ń ṣe bí ẹni tí ò gbà skul kọjá rárá bí ẹni tí ò kàwé wo ṣe bí mi mo ti fún ẹ 20,000 tẹ́lẹ̀ tí mo fún ẹ 25,000 nígbà tí o dẹ̀ sí mo ní nǹkan tó bá wà ló máa bá mi manage are you okay at all. ìwọ ọmọkùnrin ṣú ara kó jẹ́ kó lọ́hùn ṣú ẹ o ó mọ̀ pé ikú owó ló pa mí o ó mọ̀ má bàa fowó ṣeré o. ok alright kò wá tó bá fẹ́. kí bẹ́ẹ̀ kó kí ni owó ẹ̀ jọ ẹ lójú kan owó ẹ̀ jọ ẹ lójú kan 2,000 naira ó jọ ẹ lójú kan. ok nǹkan tí mo ní lágbára yẹn ṣe nǹkan tó bá ń wọ̀n. bọ́bọ́ ìpadà lọ alọ́ ní ti àbọ̀ ní tèmi má wọ̀rí. ọmọ kan bẹ́ẹ̀ ibo làwọn ọmọdé yìí wà wọn gbé wọn sí ní mọ́tò. ṣé kí n sọ kọ́kọ́ fún ẹ nǹkan tó funny jù lénìí ni wípé ó ti mọ̀ pé mo travel ó wá lọ dress báwo make up tó yìí ṣé ó fẹ́ fi léyìí dé mi mọ́lẹ̀ nílé àbí. kí ni. báyìí náà lẹni kí n máa múra ẹ̀yin náà lẹni kí n máa ṣe pákéjì ṣé kò tún dáa ni. ìṣòro nǹkan tó ṣẹlẹ̀ bí mo ṣe ń wọ ìbò dàbí kí n máa lọ mo dàbí kí n padà sínú ilé mi ká wá padà sí bedroom but I will not do that because wọ́n náà mọ̀ wípé mo ti ń lé contract for a very long time at least tó bá ti jọ bẹ̀rẹ̀ àti ẹ̀rọ ìrìnàjò náà jẹ́ so ó máa jẹ́ kí n lọ okay just deal with me alright. kò sí problem àlọ́ àdá àmọ́ ṣe ti mú rọ́bà dáàbòbò dání. ẹ̀mí ọ̀la wọ́n á bẹ̀rẹ̀ pé ṣe ni ti mú rọ́bà dáàbòbò nígbà tó ti kó sí mi lápò that means wípé o trust me ṣé o trust me mọ́. ẹ̀yin ọkùnrin ẹ̀ ṣe trust torí tó bá dùn sí mi mọ̀ nǹkan tó ń ṣe lọ́hùn. ṣé èmi wọ́n wà nínú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn ni àmà tí mi kì í ṣe Ibrahim Aziz Osama mi jẹ́ kí n ṣe jókòó tó yẹ mo mọ àwọn ọkùnrin tó jẹ́ pé kùn ni wọ́n gbòòrò náà kí ló wá ń sọ pa èmi kí wọ́n ṣọ́ra ní ọlọ́run mi jẹ́ tó jẹ́ kí tètè máa lọ okay I'll see you soon alright that's my angel.
Okay. Hey, driver. All right, love. Boss of the bosses. Maryland, I'm going to Maryland. I'm going to àwọn tó sexy, àwọn tó ṣan, àwọn machinaza. This is my boss. Islander. Shori, man like package you are to KJ. A man tight package. Wari pera àwọn ilé tó gbé wá, you know, wọ́n ṣe àṣàkù. À ń sọ̀rọ̀ ń pa àwọn ẹja tó jẹ́ pé tó bá wà lórí omi wọ́n máa ń lè forú àwọn ilé yìí. Kò dàbí irú rẹ̀ pé the last time yẹn tó dàbí ìṣìnpọ́n yẹn. Àwọn ilé wà okay. Angel, what's up? How are you? I'm sorry, may I know your names? Becky ló ń call me. Becky and? Lollipop. Lollipop? Man lie anything over she why. You sure? Oh, wow. That's beautiful. Sorry, Josh only really drew. I want to see you for sake and you turn brown. Oh, yeah. Straight that. Oh my God. Oh, black ebony. Nice one. Sorry, percentage máa fún pẹ̀lú nǹkan tó ṣe ìṣẹ̀ṣẹ̀. Láì tí wà ní kíní tí mo kọ́kọ́ fi rí, mo ti ń grade as 70%. 70, wow. 30% tó kù tó bá dénú lé, àwọn òbò yóò lè perform. Kò gba 100. Sorry, and you? Oh my God. Yeah. Hey! Boss of the bosses. La la. You see, mi ò gbọ́dọ̀ sọ pọ́kàn mi balẹ̀ jù ni. Ní gbogbo ẹ̀fíìsì tí wọ́n fún mi yìí, mo ní búrọ́tọ̀ ẹ̀. Ó ti gba 70 dot tí mi ò lè reduct nínú àràtọ̀. Tí ìwọ náà bá wá wọlé máa wò bóyá 30 yẹn ó lè meet up. Ọlọ́run á jẹ́ kó meet up. You see, ṣó ti sọ fún pé mi ò kí ń like ST. Àwọn náà ní fẹ́ ṣe mistake. Wọ́n máa dúró mọ́jú ní bọ́yìí wáyé. Mo máa ń like kéèyàn ló bí minimum of 2 weeks pẹ̀lú mi. Ẹ jẹ́ ká stop the 4 weeks, like oṣù kan. A máa bá yín ṣeré. Stop am if to say na play. Clear fa gbogbo yẹn. Ìgbà tó bá lọ dúró síbí àbí like 1 month, 2 months, 2 weeks. Ayọ̀ṣẹ́ ni ẹ̀ náà bá lè fẹ́ kí n ṣe máa rówó kí n máa jẹun. 2 days tító. Islander. Oh my God. Kí n kọ́ tó ọmọ yìí ṣe. Ó touch mi ní. You see, nǹkan tó ṣe yẹn àwọn ambassadors ló máa ń ṣe. Tó bá ṣe fún àwọn ambassadors, wọ́n máa ń like ẹ̀ gan. Wọ́n máa ṣe ju ẹ̀ thank you. Ju gbogbo ẹ̀ lọ. Ṣorí tẹ́ bá bá mi ṣeré dáadáa. Tí ẹ bá rí eré yẹn ṣe, tẹ́ bá touch àwọn areas tó jẹ́ kí touch. Tẹ́ bá ń lọlé ẹ kọ́kọ́ lọlé pẹ̀lú ride kọ̀ọ̀kan. Wow. Eka? Good. Islander, thank you. Thank you. And secondly, tí wọ́n bá tún wá bá mi ṣeré dé level kan, tí n bá rántí orúkọ mi mọ̀ pé Bade lórúkọ mi. Next trip mi lọ sí America, máa make sure pé mo kọ́ ẹ̀ méjèèjì. America. Oh, I'm so lucky. Now, I look at you. Ká ní Liverpool lose match mi ni. Mo mi tí mo bá gbà láàárọ̀. Liverpool wọ́n kàn lọ bà match mi jẹ́. Liverpool tún wọ. Chelsea ló bà game mi jẹ́. Chelsea wọ́n jẹ́ forecast game tó fẹ́ play. Liverpool kọ́. Liverpool ni. Ọ̀gbẹ́ni ẹ play tún ṣu ọjà rí. Irọ́ ni o, so sure. Ayé máa bàjẹ́ ni. Ó rí pé mo ti fún ẹni. Wọ́n ti yá láti ẹni. Alára ṣe báyìí nígbà. Má dánwò yìí náà. Ẹ̀yin ò jẹ́ sí lánàá àbí? Àgbàlagbà Ìbàdàn. Aláìlá, oya, afúnimáwo bẹ̀. Ilẹ̀ oṣù ọkùn ẹ̀ bàjẹ́ ló wà ń flọ̀. Oṣù ọkùn ẹ̀ bàjẹ́. Kò sí mímu ni. Ẹ kò sí ọ̀kan lẹ̀ náà láàrin tí pé kẹtẹ fún wa tó dáa. Àpánisára. Mo ṣe wò, àròyìn ló jí mi lókè. Ó nọ́mà. Lọ, mo ṣe wà pẹ̀lú mọ́mí bá àròyìn ló jí mi. Àti máa fi dé lánàá ilẹ̀ ti ṣú. Báwo ṣe wá lọ ilẹ̀ mú wá fáwọn bọ́ọ̀lù. Lọ́rọ̀ kan ti fẹ́ bá yín sọ mi. Ó dẹ̀ wà important gan. Ẹ̀mí lẹ̀. And guys,
ṣe bẹ́yìn fúnra yín mọ̀ pé nígbà kan rí ibi tẹ́ ẹ wà ẹ̀ àtàwọn joint mi tó kún gbòòrò àjọ máa ń wà mẹ́ 24/7 àbí anytime tí bá wà rán a máa ṣe fàájì àfàfífà amú mímu àtúndọ́mọ à ń jẹ gbogbo ayé tó wù wá ṣe rí nìyẹn but wọ́n fẹ́ pe àkíyèsí sí nǹkan kan ẹ notice wípé èmi fúnra mi mo ṣe wà gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe mo ti fi sílẹ̀. àti pàmísára tipẹ́tipẹ́. nítorí wípé mo ti bá Ọlọ́run pàdé mo ti bá olùgbàlà mi mo ti bá pàdé a ti wẹ̀ mí nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ìdí nìyí tí mo ṣe wá wò pé ẹ̀yin fúnra yín àbúrò mi lè jẹ́ kò lè ní dá kí n máa wò yín kẹ́ ẹ máa gba ọ̀nà ìparun lọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo nǹkan tẹ́ ń ṣe pátápátá kò lè mú yín déjọba Ọlọ́run o bí kò ṣe ọ̀run àpáàdì ẹ padà wá sílé Jésù Kristi ń pè yín wípé kẹ́ ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí sì ń ṣiṣẹ́ tí a di ẹrù wíwo lé lórí Jésù Kristi sọ pé àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ tí ẹ bá fààyè yín fún gbogbo nǹkan tẹ́ ń ṣe pátápátá ẹ rí i pé òun ayé ni ó dẹ̀ máa bá ayé lọ torí pé ilé kan wà lókè ọ̀run tá a ti pèsè sílẹ̀ fún wa Ọlọ́run jẹ́ kẹ́ ẹ kú ní kékeré o tí kan nínú yín bá kú bẹ́ẹ̀ ṣe wà kò lè rí ìjọba Ọlọ́run o iná ló ń lọ ẹ fi oòrùn tó mú lásán ẹ fi wòra yín wò iná ló ń lọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àbúrò ẹ wá sọ́dọ̀ Jésù ẹ má ṣe dúró ẹ wá sọ́dọ̀ rẹ̀ ẹ máa bọ̀ ó pè yín pè yín máa bọ̀. Àlàyé àjọ lẹ sọ fún mi pé ẹja méjì ló wà nù sandin ni ẹ yẹ kí n wọ ẹsẹ̀ yẹn. ọ̀tún àbòsí. ilé ìṣe tó bá yá tàtú sí náà ni. eléyìí. inú ayé ló ṣì wà o àlàyé inú ayé ni o. òun náà ni mò ń sọ fún ẹ ṣé rí bó ṣe wà mo ti wà nínú ayé rí ẹ̀dẹ̀ mọ́ bíbélì sọ ọkọ nípa Apostle Paul tẹ́lẹ̀tẹ́lẹ̀ Sọ́ọ̀lù ló jẹ́ ó dẹ̀ ń ṣe nínú bínú sáwọn kìrìsìtẹ́nì ó pa ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì by the end of the day ó fàyè ẹ̀ fún Jésù Kristi ó dẹni tó ń wàásù ìyìn rere káàkiri ó tí mo fẹ́ kó ṣẹlẹ̀ sí yín nìyẹn ẹ fi ayé yín fún Jésù ẹ jẹ́ káwọn tó kù ládùúgbò ẹ̀ àti ní orílẹ̀-èdè àgbáyé kan rí yín bíi ẹni tó ti yí ìgbé ayé padà tó ti gbé ìgbé ayé titun ẹ jọ̀ọ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́. ẹ̀gbọ́n ṣé nínú bíbélì gan wọn ò dínà Jésù. wọ́n dínà Jésù. táwa làwa táwa ò ní dínà yín. nǹkan tí mi ò fẹ́ kẹ́ ẹ ṣe náà nìyẹn ẹ má dínà Jésù Kristi bíbélì ní ìkórè mi pọ̀ ṣùgbọ́n alágbàṣe ò tó Ọlọ́run fẹ́ yín ẹ wá ṣiṣẹ́ f'Olúwa ẹ fàyè yín fún Jésù ẹ jọ̀ọ́. aláì lórí mi ṣe wà mo ti fi gbogbo ayé mi fún Jésù pátápátá láì kẹ́ ọ̀kọ̀ọ̀kan àti ọwọ́ àti ẹsẹ̀ àti gbogbo ara mi mo ti ṣetán láti tẹ̀lé Jésù. Jésù Kristi ò ṣe ó dẹ lójú pé mo ti fi gbogbo ayé ẹ fún Jésù. níbi tá a mi lójú parapara irúndò ṣìgáàní gbogbo ẹ̀fà mi ìmọ̀láyé mi láti lọ àtọ́tà àti ṣìgáàní mi. ẹ̀yin náà wò ẹnì kẹta yín ló ti fi ayé ẹ fún Jésù kí ló ń da yín dúró ẹ wá sọ́dọ̀ Jésù ẹ má dúró ẹ wá fún ìgbàlà ọ̀fẹ́ ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe jẹ́ kó wò yín sàn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo mọ̀ pé ní agbára Ọlọ́run á bá mi kó sí yín nínú ṣe é ti bọ̀ lẹ́tọ̀ọ̀sì olú Ọlọ́run adúpẹ́ aláyọ̀ àgbẹ̀ ọ̀gá nítorí àgùntàn rẹ tó sọnù tó padà wá sílé má ṣe àìgbọ́pẹ́ gbà yín wá Olúwa torí pé Red message. Badimi. Yeah, what's up? Oga, ọtí mo dẹ̀ prepare láti ṣeré jáde tẹ́lẹ̀. Náà lórí màá bá ẹ náà. Bade mi ò wá òkè, mi ní parọ́ fún mi wá òkè. You say, má jẹ́ kí n purọ́ tán, ẹ̀yin lè dà mí nù. Try láti wá mi. Ẹ gbàgbé pé bóyá ọ̀rọ̀ owó ọ̀nà owó. What are we friends for? For a very long time láti jọ wà together. Ẹ̀yin ò wá mi.
And àwọn girls yìí nǹkan àjọ máa wà ń gbà yẹn Ọlá Beauty Angels gbogbo wọn mi ò rẹ anybody you know ẹ wá mi o. Bade mo ń wá bí wọn ò jẹ́ ń wọlé ni tó bá tún jẹ́ kí n wọlé wọn ni mi ò lè rí ẹ ó ṣòro rí. Wọn ò jíṣẹ́ fún mi náà bóyá wọ́n gbàgbé ló máa jẹ́. Wọn ò jíṣẹ́ nǹkan tó ń ṣe yẹn ò dáa because bóyá bí mo ṣe ń wá bíbá ilé mọ́lẹ́mọ́ yẹn yẹ kọ́ mọ̀ pé mo ní problem ni. O ti rí mi sí o ti rí sí you have no problem. Bade bó ṣe rí mi yìí ìyà ń jẹ ọ̀tá mi gidi. Níbi tí mo ti ń tọrọ kọ́bọ̀ ṣe ti dúró. What? Business tí mo tún wá dáwọ́lé náà tí mo kó gbogbo nǹkan tí mo rí sí tí mo kó lé lórí ó ti jẹ bá wọn torí bí mo ṣe ń pa ni mò ń jẹ bí mo ṣe ń pa ni mò ń jẹ ni mò ń ná kò sí ẹmẹ́dì kankan bó ṣe rí mi mo fẹ́ kó ṣàánú mi owó ni mo fẹ́ kó fún mi ìwọ lọ́lọ́run gbà kan ní wàá báyìí ṣàánú mi torí ọ̀nà owó tí mo fẹ́ dára mi lókòwò padà ni mo wá bẹ̀ẹ́ fún tó bá dé fún mi yá mi torí ọlọ́run jọ ṣàánú mi. Remy sórí àwọn olóyìnbó máa ń sọ kéde kan wọ́n ní a friend in need is a friend indeed. Yes. And what are we afraid for? You see kí ló jẹ́ kí làwọn afúnra wà fún kọ̀ọ̀kan tó kàn máa ṣẹlẹ̀ ní wípé wọ́n tún fi bọ̀ sí bá dé jọ wọ́n ní last hope. Remy jẹ́ kí n fi bọ̀ sí sórí gbogbo àwọn owó tí mo bá ti ń ná láti Monday to Friday mo máa ti ń ṣe schedule ẹ̀ báyìí máa ti ń draw charts mi ṣé you understand? Báwo lọ tí mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ o máa ní láti padà wá rí mi you understand? O máa padà wá rí mi ní kí lè nínú? Tuesday. We still have days. Tó bá máa fi the weekend ìwọ wá rí mi ní weekend. Gbogbo ìrònú tó ń ronú yìí ó máa di ẹ̀rín by weekend. I will definitely do something better. Gbogbo nǹkan tó bá ń kó máa ṣe láti sìn èṣù kan gbogbo ni ìwọ́n lè ní try láti pray dára ṣá. Mo bá ṣe jẹ́ àwọ̀. Oh my God. Ó ní pé mo ti rí ojú lóòótọ́. Ojú báyìí lọ. Oh my God. Èmi náà manage náà pẹ̀lú lára bí mo ṣe manage máa wọ̀rọ̀ àjọ máa rẹ̀ ṣáwà ní weekend ṣùgbọ́n jẹ́ kí sáré lọ do one or two things okay. Àti mo dọ́dọ̀ ẹ̀ báyìí tó bá rí nǹkan tó ń ṣe ẹ̀ gbá just 1,000 naira ìpín àbí kò já mi. 50 what? Ó dẹ̀ mọ̀ pé mi àti ẹ̀tọ́ ọ̀nà ìlàjọ sọ. What the fuck? Ó ní ìbàjẹ́ ṣé òrí wa ni? Like seriously this guy is mad. Kí ló pé? Tó fẹ́ kọ́ bí ṣọ́ọ̀ṣì pé oníṣẹ́ tó fẹ́ kọ́ mi lẹ́sẹ̀ ní ṣọ́ọ̀ṣì before. I'm sincerely sorry. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú mo wà carried away pẹ̀lú beauty yín ni. O fẹ́ kàn wá lẹ́sẹ̀ ni o fẹ́ bà selling point jẹ́ what is your problem? Ṣé bó ṣe ń wọ mọ́tò nìyẹn? Ṣé o ní driver license ni kí ló ṣe? Bẹ́ẹ̀kì tiẹ̀ dúró ná kí ló gbé ná? O gbẹ́ Stera o fẹ́ brush wa àwọn èèyàn ló ń lo Maserati ló ń lo Range ló ń lo Venza. Kò wá Bugatti gan. Ó wá Bugatti gan ó ra Ferrari gan kí ló wá gbé o wá fẹ́ brush wa. Ọbọ̀ yìí fine ju mọ́tò tó ń wà lọ́nà mi ti expect pé fine provide lo mi. Bẹ́ẹ̀kì kí ló máa ń ṣe ẹnu ṣọ́rọ̀ fine ló máa ń sọ sí kí ló máa ń ṣe ẹnu kí ló máa ń ṣe ẹnu kò hands o ṣó tó ó hands tó tún fi sí gbàgbé. Like seriously ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú sorry but the thing is chochiri ẹ̀kan lèèyàn máa ń mọ̀yàn actually so bí mo ṣe rí yín yìí we can actually work together ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ fún yín mi ní contact yín ẹ jọ̀ọ́. The phone number phone now phone. No now please give me your pin or your number. Ṣebolo hands phone ní number ẹ phone. Oh sorry I have a call. Assalamu alaikum Malam Aliko Dangote. Sir. Yes sir. Yeah, I'm very close to Ogba actually. No. Do Allah do Anobi. I'll be there very very soon, sir. Okay, sir. Yeah, I'll be bringing them the next 30 minutes, sir. Thank you, sir. All right, sir. Yes, sir. Bye-bye, sir. Sorry, can I have your contact? Yes. 080. No, I just take it easy. 080 or 070? 080. I just take it easy. 080. Okay. 080. 29.
19 37 00. Sharon okay. Baby. Becky. Yes. Sharon, Becky. Yes. Ma get in touch with you. You guys are looking so beautiful. Thank you. Becky, you have a nice day. And you too. Becky, baby. Becky, Sharon. Yeah. Bye. Báwo ni èèyàn sì wà nù ilé o èèyàn sì wà nù ilé mo fẹ́ lé wọn jáde ẹ̀yin náà rí i pé gbogbo kọ́nà tí mo fi especially ẹ̀wọ̀ gbogbo bíbá ṣé ibi tó yẹ kó máa gbé báàfù omi gbé. mi náà ti ń wò bẹ ṣe ń mú mi bọ̀ lẹ́kùn pé báwo ni ilé ṣe máa rí báyìí táwọn èèyàn kọ̀ máa kó gbogbo kìíní sílẹ̀ káàkiri báyìí. ẹ wo àdúrò owó tí mo ná sínú ilé ṣé ẹ kàn ṣe máa lóore for example káwọn ọmọ mi kàn dé láti abroad ṣé wọ́n máa lè dúró nínú gbogbo irú environment báyìí torí nǹkan tí mo ṣe fẹ́ lé wọn jáde nìyẹn madam mi ìfẹ́ dọ̀tí o. ṣe ẹ̀dẹ́ bí kọ́ńgọ̀ ẹni gan máa láìpẹ́ ibi tí mò ń gbé tẹ́lẹ̀ ìdọ̀tí gan ó pẹ̀lú ìṣẹ́ tó fẹ́ jẹ́ kí n kúrò bẹ̀ torí bí mo ṣe wà ní láì dẹ́tí environment tọ́ ọ̀tà àtìgbà tẹ́ ti ní ní wọlé tí mo ti lé gbogbo bí ìṣeré ìfá tó tẹ̀mí lọ́rùn àyè náà dẹ̀ máa fi ṣe ìtẹ̀tí máa wọlé náà. iṣẹ́ náà ti wá rí nísìn ni pé ẹni tó mú yín wá bá mi ó ti mọ̀ pé mi ìgbìn fún yàn ní ilé tí ó dáa iṣẹ́ náà ti gbogbo ẹ̀ṣẹ̀ rí nísìn. try tí o ṣe pẹ̀ṣẹ̀ mú mi káàkiri tí màá máa rí àwọn ilé tí ò tẹ̀mí lọ́rùn direct kò tẹ mú mi wá wòye ó tẹ̀mí lọ́rùn láìkẹ́ fún. ṣé wàá rí ìyẹn tún wá dúró bẹ́ẹ̀ wọn ò mà dé ń jẹ mí lówó. mọ́mí kékeré nìyẹn agbára ọlọ́run àkà ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀. mi ń gbé èèyàn lọ kóòtù fún ara mi ni máa yanjú ọ̀rọ̀ ara mi. agbára ọlọ́run gbé. so next thing ni kẹ́ mọ̀ bẹ́ ṣe máa kó wá. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi ti lọ́nsìn so tó bá dọ̀là máa pè yín tí máa ń bọ̀ láti báyìí torí mi ní fẹ́ kó pẹ́ kó má dìpọ́n máa gbà á. ó ṣe pàtàkì ẹ̀ tó kó wá o. kò sí wàhálà. ó dà mọ́ ẹ máa retí mi náà là máa. alágbára ọlọ́run. mọ́mí èmi náà ti wá pọ̀ sí i. Yeah, for real. Inú mi dùn láti rí yín once again. Ẹ jọ̀ọ́ ẹ rán mi létí orúkọ yín again. I'm Sharon. Becky lórúkọ tèmi. Wow, Sharon, Becky. Àwọn tó bá ń jẹ́ orúkọ yẹn, àwọn tó bá ń fine, tó máa ń travel dáadáa, àwọn tó máa ń jẹ́ orúkọ yẹn. It's a pleasure meeting you guys once again. Orúkọ tèmi ni Tony Badmus. Àwọn ọ̀rẹ́ mi lákàn máa pè mí ní Tony Montana, to the swags and all that, you know. So I'm actually into importing and exporting. No. Don't get it twisted. Mi ò kí ń export ata abẹ́jà, mi ò dẹ̀ kí ń import epo. I actually link àwọn ọmọ ológo, máa link wọn papọ̀. Nígbà tí mo wà ní Hilton Hills ní Canada, èmi ni mo link Drake pẹ̀lú Nicki Minaj papọ̀. Like, come again, mi ò gbọ́ nǹkan tó sọ. I was actually the bridge between Nicki Minaj and Drake. Kòkè wá ṣe yẹn nìkan. Nígbà tí mo wà ní Salamanca ní Long Street ní Spain, èmi ni mo link sí Ronaldo pẹ̀lú ìyàwó ẹ̀ tó bímọ fún yẹn, èmi mo hook up. A little bit into my profile again. But tí mo dé America actually ní New York, ní Manhattan, I was the bridge between Chris Brown pẹ̀lú Rihanna. Gosh, but tí ma ti wà ní Nigeria, mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Dangote, mo máa ń link àwọn ọmọ fún Dangote, people like Femi Otedola, people like Jide Kuti. Like same Jide. Same Jide. Mo máa ń gbọ́n pa bòbó yẹn. Like seriously, mo máa ń gbọ́n pa ẹ̀. Ìjì mọ́ ni gbogbo ọgbà, èmi ni máa ń hook up àwọn sisi tó ń clean, tó ń fine like that. So, ìgbà tí mo rí ògo, mo rí sura, mo rí blessings, you know, mo wá ní pé I need to work with you guys. But báwo ni wọ́n ṣe mọ̀ pé tó bá rí wọn máa láìpẹ́? Ṣáwà àti ti ṣe díò rí ni àti ṣe díò rí àní any rappons together. So báwo ló ṣe mọ̀ pé a máa gún fún nǹkan tó fẹ́ fi wá ṣe? Let me come in here. Nǹkan tó ń tọ́lá tán ni pé how did you know Pawala fit in? Those people tó kàn pé, you know, you saw us once, right? Thank you. Do you know what they call instinct? Instinct ni jẹ́ kó yé mi wípé tá bá ṣiṣẹ́ papọ̀ a máa jèrè. Yeah, nítorí ẹ̀ mo ṣe
fix appointment yẹn again ká lè ríra ká lè sọ̀rọ̀. So àwọn tí mo dẹ̀ bá ṣiṣẹ́ tí wọ́n ti wà ní Nàìjíríà mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn de la cream of this society mo máa ń bá ṣiṣẹ́ mi ò dẹ̀ kí n láì kí n máa fún wọn ní àwọn ọmọ ìṣá you know I love to give them clean girls ṣùgbọ́n tí mo rí yín I can work with you guys so ẹ jẹ́ ká fix appointment so we can actually go see you guys. Tony babe kí ni eégún wa ń ṣe tí ò kàrọ̀ jù we can go today. Becky tó bá ti gbọ́ ọ̀rọ̀ owó báyìí tí ẹ yóò máa nà báyìí o like owó o ṣe é. Kí ni kétí mi wá máa nà sí paper I no like am stop am. Good one but the thing is àwọn tí mo bá ṣiṣẹ́ yìí we can't just see them just like that I'm a book appointment gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́kọ̀ọ́ yẹn mo ti ní contact yín I will get in touch with you but the thing is I quickly want to hook some people up ní Kruger's drop ní South Africa lálẹ́ ìmọ̀dé lọ́la tí wọ́n ti dé lọ́la I will get back to you guys and then I'm a hook up. kí lè fẹ́ òróró mo fẹ́ mú sí ẹ jọ ẹ fún mi ní ace of Spain ẹ bá mi engrave ẹ sínú pósí. Me mouth. Now go. Okay. Let's go. My best send this account, okay? I will send it to your account. And what? Oh, hold on. My paper. Alright? Yeah, what's up? Oh, okay. What is your Thomas for my work? Wow. Oh, God. Ẹ jọ̀ọ́ ṣé ẹ bá mi rí ọ̀rẹ́ mi. Oh, you mean Sharon? Of course. Oh, my one will limber. Mo ti wo everywhere mo ò dẹ̀ rí ńbẹ̀ so. But she should be inside or Koje Poko takes stroll as long as one or two things. A ní mo ti wo everywhere mo ò rí. At least mo dey feel wípé as the owner of the house, if I don't find my friend, I should be able to ask you. But she's not a kid. What was she kékeré now? Oh my wow, okay. Don't worry, you know. Anyway, tó bá ti dé, ẹ bá mi sọ fún pé mo ti lọ ṣe ti bọ́ ẹ ṣé gan. Hello. Èmi ò expect pé wọ́n náà máa sọ pé ó fẹ́ máa lọ. Kí ló dé? Kò jẹ́ kó lọ. You see, Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní téèyàn bá ń wá owó lọ. Tó bá pàdé iyì lọ́nà. Tó bá rówó yẹn kí ló fẹ́ fowó yẹn ṣe? Iyì ló máa fi rà. In other words, what are you insinuating? Fine. Nice talk. Èmi tí mo dúró wájú ẹ̀ yìí tó bá ń gbọ́ Bade. Ó mọ̀ wípé èmi gangan lówó èmi náà nìyí. Ṣorí jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ. Ibi tó ń lọ yẹn owó ló fẹ́ lọ gbà bẹ́ẹ̀. Èmi tí mo dúró wájú ẹ̀ bí yìí mo lè san anything. Name your price, I'll pay you. Really? And I'm not gonna pay like that. I'll pay double, even times 3. Oh. Tó bá ti wá jẹ́ wípé lórí pé kí n name price. A jẹ́ wípé gbogbo nǹkan tá à ń ṣe látàná yẹn, it's just a tip of the iceberg. Ṣé wá rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ni wípé èyí tá a wá fẹ́ lọ ṣe nínú ilé yẹn sìn, òun gangan ló ń pè ní ibẹ̀ gangan. The real thing, the real deal. Èmi gan wá fi yé yín wípé lákọ ni mo wà bí AK. Yes. Oh my God. Àwa sọ nǹkan fún ẹ wípé bó ṣe wà yìí tó bá ti wá ṣetán tó bá lọ, ó ní smile lọ. Oh my rẹ́rìn gan. No problem. Let's go there. Yes, sir. Wow. Woo. Ah. Mọ́mí ọlá ẹ̀dẹ̀ṣẹ̀ mi o. Honestly ẹ̀ṣẹ̀ mi. Kí ni mo ṣe fún yín? Kò ń ṣẹ̀ṣẹ̀ kan tó le náà. Gbogbo ìgbà tí mo máa ń wá bíbà tí máa ń bá yín. Bade ń sọ fún mi pé ẹ jíṣẹ́ fóun rí.
tẹ̀rù pé nǹkan ṣe sí kìíní kan ẹ̀yin náà mọ̀ ọ̀rọ̀ rẹ̀ yín kò sígbà tẹ́ bá wá bí tí mò ń jíṣẹ́ fún pé wá bíbá. ẹ jíṣẹ́ fún Bade kì í parọ́ bọ́rọ̀ bá ṣe yí ló ṣe máa ń sọ ẹ jíṣẹ́ fún. Sabini. Oh, Remy. That's a Remy. Yeah. Èyí tá dẹ̀ ní kó jẹun tó lóò jẹun yìí, ẹ́. Ti wá ókè jáde. Ìyá, wà dẹ̀ ti wá nǹkan tó máa jẹ fún. Àwọn ọmọ náà ti wà ókè bákan jẹun ọ̀hún. Well, let me just pray, sorry, Remy. It is my little tokens. It's in a package, brown envelope. Listen, public will have one or two things at least to start with. Business with them, so by the small business, small scale business, and some other things. So all of them have to be okay. Just manage it, okay? What's our friend for? What to say? Yeah. Tó bá ti ṣetán gbọ́dọ̀ jẹun kò lè lọ́nu lé kó má fi nǹkan sínú. This is really good. Okay. It's really good. At least màá lè fi lè jẹun for some days. Did you say jẹun? Ìgbà tí mi tiẹ̀ ti kọ́kọ́ rò pé dollars ló wà bẹ́ẹ̀ tí mo dẹ̀ rí pé 500 denomination ni á fi jẹun. Anyhow, tó bá jẹ́ pé oúnjẹ náà ni náà tó wà okay tó bá dẹ̀ fi mu nǹkan náà ìyẹn náà wà alright but ní problem ṣá kò sígbà tó débi tó kanlẹ̀kùn tó wọlé o mọ̀ pé lé nílé ẹ̀ when next tó bá tún wá náà àtún package nǹkan mi náà ní problem ọ̀rẹ́ mi. Thank you very much. O ṣe pàdé mi. A máa rí alẹ́ ta jẹ́ kí n máa lọ. Ẹ ṣé o. Ó ti lọ. Ẹ ṣé. Thank you. Ó ti lọ. All right. Dear, ìwọ ni mo bá sọ̀rọ̀ ebi ń pa mí. Ṣé o notice pé uncle rẹ̀ mi ṣe bákan? Mo ní ebi ń pa mí náà uncle rẹ̀ mi ṣe bákan. Kí ni títí ẹ pẹ̀lú yẹn? Rẹ̀mí tèmi mọ̀ látànà kó tó dé nínú yìí. Ojú oríṣiríṣi ni Rẹ̀mí ní. Ìgbà mi wà ó máa ní smiling face. Ìgbà mi wà á kàn ní hard face tó máa fan face gan. Naturally bọ́lá ń ṣe dáhùn nìyẹn. Ó dẹ̀ lè ní wrinkle face nígbà mi kàn rún. Kò sí nǹkan tí ò kì í ṣe. Àrà tó báwọn ló fojú ti ẹ̀dá. Angles tí wọ́n wà ẹni wọ́n fi ń wo ojú ẹ̀ bóyá ojú ẹ̀ ṣe bákan. Anyway, ọ̀rẹ́ ara yín lẹ́jọ́ jẹ́ tí mo wá ara yín. Ọ̀rẹ́ mi, ṣe dáìní fún mi jọ, òkèlè ni mo fẹ́ jẹ. Jim K, this na where we see you today. You know say you be good luck charm. Sori, ẹ kó ti máa yí ẹ pé tó bá ti rí èmi, owó ti dé. Ayọ̀ ti dé. Jim. How far now? We're done, you know shit. Mo fẹ́ jáde so mo kò sáré fi yẹn ṣe ní kọ́ọ̀bù náà kí dẹ̀ máa bá bíbá ẹ lọ kí ló ń ṣẹlẹ̀. Sori, ẹ kó ti máa yé yín, ṣe ti yé yín sí. Ẹ̀yin babes, ó máa ń fà. Ẹ kọ́ bí mi gbé orin yìí náà. Help me say àmì o. Àmín. Àti rí bá ti ṣe. Àmín. Òkú náwó. Àmín. Ìgò bá Bugatti. Kí ló ṣẹlẹ̀ lọ́wọ́? Afẹ́fọ́ nílẹ̀. Good, deal kan ti wà á lẹ̀ sí. Ṣé ọkùnrin ti máa ń sọ̀rọ̀ Lions Club fún yín? Imagine ọ̀rẹ́ mi mo mọ̀ nípa àwọn Lions Club dáadáa zin àwọn lè náwó they spend dollars ló máa fi wẹ̀ ẹ́ let's go now. We're on the same page. I'm not worried. I'm on the same page. I'm not worried. Good. Àwọn Lions Club fẹ́ ṣe party as an end of the year party. Mo dey wá sọ fún wọn pé mo ná àwọn babes wey be say they no dey short because they don pot and this one na big short. Wàá gba yìí tì. Now báwo ló ṣe máa jẹ́ ẹ jẹ́ ká gbórí wọlé náà. So kí ló ṣẹlẹ̀ mo ready mo available àbí Jimmy ṣé o lọ. Ọmọ ọkọ tó ṣẹlẹ̀ fún mi ní details what's up pẹ̀lú àwọn people yẹn bó ṣe máa ń deal bó ṣe máa ń operate bó ṣe máa ń ṣe wọn I need to know. Àwọn guys dey spend dollars àwọn ilé ò ní náírà rárá àwọn ilé ń fowó ṣeré wọ́n ń fowó wẹ̀ wọ́n ń fowó kọ́lé wọ́n tún máa fún yàn lókè ọ̀lọ́dún náà for no reason tọ́jà mi sí kí ni reason lẹ́yìn fún àpẹẹrẹ ìtúgbò ní wẹ̀ jẹ́ kí n kò mọ̀ ní. Date wo lọ́jọ́ yẹn náà. Good. On the 10th of this month, I'm at port. On the 10th, mi ò lè ráyè. Yeah, mi ò lè ráyè because ó ní nǹkan kan tó wà very important tí mo ní láti ṣe ní ìdẹ̀lẹ̀ afford láti avenue ní tẹ̀lé carry ẹ̀ so mo ní wà lórí ẹ̀ má bẹ̀rẹ̀.
school now. Èmi wà available. I'm available as in seriously. Tí o bá ti yá èmi náà ti yá nínú, you understand? Bá síbẹ̀ kò jáǹtì. Bro, ṣó sick ni? Kí ló pa àjẹbú ìbéèrè? Ìbéèrè, foolish people, foolish question. Ìbéèrè. You didn't know I actually brought you up. So? Okay, ó wá dísìnsìn, mo wá ń sọ̀rọ̀ fún ẹ. Ṣé torí pé mi ti control ẹ pé gbọ́dọ̀ lọ? Ṣé ọkọ mi dẹ̀ sọ fún ẹ gbà ẹ̀? Ṣé ló gbé yín kọ̀rọ̀? I dey vex as I dey hot. Sílẹ̀. Wàhálà ti ṣe wà dẹ́rùn pa fún ọdún ṣe yẹn. Gbà, jáǹtì. Bóyá wà á lóye máa. Fóònù tó wà lọ́wọ́ ẹ̀ ṣọ́n pé iṣẹ́ tèmi gbé wá fún ẹ ni wọ́n fi ra fóònù tó wà lọ́wọ́ tiẹ̀. Ẹ wá ń pẹ́, àbí ó ń pẹ́ fún ẹ gidi gan, kí ni kí wá ṣe? Gbogbo tí mo sọ, ẹ̀mí mímọ́ ló sọ fún mi. Ẹ̀mí Ọlọ́run sọ fún mi sẹ́, pé o ṣe oògùn owó báyìí. Kí ló wá dédé ẹ? Kí ló sọ ẹ́ dédé kó ṣe oògùn náà for days? Pásítọ̀ Tope, gbogbo bó ṣe sọ̀rọ̀ sí mi láti ẹ̀kọ́ ọmọ mọ́ra ni. Nítorí pé àjọ rẹ̀ ni. Kí nìkan tó fún ẹ? Kí ló rí tó fi sọ fún mi pé mo ṣòwò dẹ̀ ń tẹnu mọ́? Mo ṣe oògùn owó. Kí ló jẹ́ oògùn owó? Ṣé iṣẹ́ ọwọ́ mi ò lè sọ mí dé èèyàn láyé ni? Fine, ọmọ mọ̀ jí nípa mi. Ìyẹn ò mí ò mọ bí tí mo ti rí link ohun mo ti rí connections mi. Ó máa ní láti ibi tẹ́yìn èèyàn bá fẹ́ wádìí èèyàn bẹ́ẹ̀ ṣe máa lọ máa gbé àwọn oríṣiríṣi nǹkan yìí. Ó ní ẹgbàá ohun ṣògùn owó. Ẹ̀mí mímọ́ ló sọ kíní kan fún mi. Báyìí ẹ̀mí mímọ́ ìsọ̀rọ̀ padà pé mistake ló ṣe ẹ̀mí mímọ́ o. Bàbá yóò ṣògùn owó. Ó dẹ̀ tún correct ẹ̀ fún un náà náà. Mo mọ̀ ẹ́ láti ilẹ̀. Èmi àti ọ̀gbìn ń ṣe ọ̀rẹ́ àná sọ mi. Ọmọdún tí mo ti ń bá ẹ bọ̀. Sí, tí o bá rí bẹ́ẹ̀, ẹ̀mí mímọ́ mi sọ bẹ́ẹ̀ fún mi. Ṣé o ti gbọ́? Olùwọ́ tí mo kàn ń ṣe ojú wípé kí n jíṣẹ́ Olúwa. Torí Bíbélì sọ wípé ègbé ni fún ẹni tá a fi rán tí kò jíṣẹ́. Ìwọ fi ègbé lẹ̀. Jẹ́ kí ègbé wà fún ẹni tí wọ́n fẹ́ rán àti ẹni tí wọ́n fẹ́ rán. Má máa ṣépè nínú ilé mi ò mọ̀ pé mi ò láìkẹ́ ẹ̀. Èmi àti ẹnìkan la máa ń fi bẹ́ẹ̀ wà nínú sitting room tí a wà yìí. Níbi tí mo rán ẹ dé. Àwọn èèyàn kì í bá wà wá gbé. O tún wá wúrú sí tó ń sẹ́ pé mi àti ẹnìkan ni mo dìídì ṣe fún. O wá sọ pé ègbé tún ègbé. Má jẹ́ ká tó fègbè sí bí náà. Mo rò pọ̀ rẹ̀ ni wá láti kékeré ló jẹ́ kí n máa fi gbogbo tọ́ ẹ̀. Mo ní mi ò ṣe oògùn owó gbà mí bẹ́ẹ̀. Ok? Bí mo ṣe fẹ́ gbọ́ tèmi mo fẹ́ sọ tèmi ni mi ò ṣe oògùn owó. Ọlọ́run gbówó dé ni. Ànábì tuntun ni mí. O máa ń gbọ́ ànábì tuntun lásìkò wà ní haziri ìrọ̀lẹ́ ayé la wà yìí àwọn ànábì tuntun tó lọ ń dàrí. Ó dá owó yẹn sínú ayé tiwa ni. Èyí tí mo kàn dájú ni wípé ẹni tó bá ti létí kó gbọ́ ohun tí èmi sọ fáwọn ìjọ. Èmi ò rí wípé ìrọ̀lẹ́ ayé la wà. Àdémi ò rí pé ànábì tuntun lélẹ̀. Bàtò owó mi dé tó tí mo dà ànábì tuntun tó wà ń pariwo pé kíni. Come on, bro. Wá jẹ́ ká jáde lọ ká lọ feel fine. Yẹtì, ṣòro má jẹ́ kí n purọ́ tán. Each time tí mo bá ti rí ẹ, ó máa dá mi lóhùn. Ètò dẹ̀ wá dé yìí tí mo ní kó mu drink tó lóhùn mu drink. At least mo mọ favourite ẹ̀ náà kó máa like you girls. Kí ló tó wá fẹ́ lẹ́yìn eléyìí? Tí èmi gan bá dẹ̀ gbé you girls yẹn gbàgbé náà. Drink it, baby. Mo bá de nǹkan tó tiẹ̀ gbé mi débi báyìí. Mo ò tiẹ̀ mọ bí mo ṣe lè gbọ́ ọ̀nà kalẹ̀ báyìí. Because mo mọ̀ kọ́ tí máa gbọ́ lẹ́nu ẹ̀. Yẹtì. Kò sí nǹkan tó lè bá déwájú mi sẹ́. Tó kèṣòro yẹn bá ga báyìí, ó gbọ́dọ̀ di pẹ̀tẹ́lẹ̀ wájú èmi ni. Ṣọ́rọ̀ wo ló fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀ ni mo fẹ́ ní mi ò ní ni. Kò sí ìṣòro tó lè gbé wá sẹ́mi o síwájú mi láàrin ìṣẹ́jú àyà ó máa lọ lẹ ní èmi Bade ànábì tuntun ànábì tọ́lọ́run dá nígbà yìí nìyí má jẹ́ kí n purọ́ tán ẹ̀ tó bá jẹ́ pé tó owó ni ó kéré jù ọ̀rọ̀ wa kí n tóbi títí ká fọ̀bẹ̀ bò sọ́ọ̀nà Yorùbá ní sọ láàrin àjẹ ló mú ní ìpẹ́kọ̀rọ̀. You don't hesitate to say anything. Tẹ gbé drink kan wá jọ mi náà, tó drink kan ló bá mi wá síbí bá. Bade, ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni, ó jẹ́ gbọ́dọ̀ bínú sí. Bó Bade mọ̀ pé mo nífẹ̀ẹ́ gan. You know I love you so much. Bade, ṣó ìkọ̀ tó wà lẹ́bàá, Bade mo ti lóyún.
Only what? Mo ti lóyún oje lanu le. O wa nenu tó wà nle ba. Ṣó yẹ lẹ́nu ni. Kò possible kò lóyún. Yeti. Yetunde. Ṣùgbọ́n àwọn ọkọ tí mi máa ń jẹ kò yẹ èèyàn lélẹ́yìí. Olóyún ó sọ pé ó ti lóyún àwọn olóyún. Fine, mo love me lóòótọ́. Bóyá there's a mix up somewhere. Bóyá I don't know me mo. Bóyá òun ló fà tó really get ara ẹ̀. Tí ẹ jóná kó tó máa sọ̀jọ̀. Bóyá kíni? No, nǹkan tí mo sọ fún ẹ kọ́ nìyẹn. Okay, bóyá o tún get ibẹ̀ yẹn. Mo fẹ́ káwọn kan yẹ ṣùgbọ́n wípé mo níyàwó ní ṣá. And ọ̀rọ̀ tó gbé wá yìí ọ̀rọ̀ tó lágbára díẹ̀ ni. Ju gbogbo ẹ̀ náà lọ a máa wá solution sí i. Bade ní sùúrù. Ó wá jẹ́ owó ló báyìí sí ìwọ sọ fún mi pé oníyàwó lé. Èmi àti òjò sọ báyìí o. Ó sọ gbogbo àti èmi àti ẹjọ́ ṣe courtship. Ó ẹ wá sọ fún mi pé oníyàwó. Mo wá lóyún tán sí ipò oníyàwó. Well, mo mọ nǹkan tí mo lè ṣe sí o. Madam, sórí gbogbo ọpọlọ tó ń kó gbé wá láyé àtọ̀run Ọlọ́run jùlọ. Èmi sọ fún wípé níbi tí mo bá dé lọ́wọ́ yìí mi ò ready láti jẹ́ ká lóyún òṣì kan sìn. A máa time ẹ̀ ní kíní yìí gba kéèyàn time nǹkan yín o kí dédé lóyún bẹ́ẹ̀ yẹn. Baby, mo mọ solution tí wọ́n bá mọ solution ni. I know the solution to this problem. Thank you. Èmi ò tún ní sìn yẹn débi ìwọ̀n máa dán ni. Ṣé ọmọ kan tó ń bá sọ pé kéèyàn ṣẹ́ nǹkan máa ṣẹ́ òun yẹn. So expect me bí mo ṣe dàgbà tó yìí kí máa yọyọ lọ́kàn báyìí tí ẹ jóná. Ṣé o mọ̀ bóyá ọmọ kan tó lọ́run kan mọ́ mi lélẹ̀? Àníkọ́ tí mo ti wá tipẹ́. Ó wá sọ fún mi sí pé lọ yọ. Mo lè terminate eléyìí o. Ẹ bọ̀ ní sọ̀rọ̀ bá tó ń pariwo sí i, ó gbàdúrà láti jọjọ́ yìí. Èmi ò gbàdúrà rẹ̀ láti jọjọ́ yìí náà. Èmi rò pé bóyá àwọn mature débi nǹkan tá à ń sọ̀rọ̀ ń pa èyí. Mature bí báwo? So understand. Èmi ò ní time fún gbélé tó ń sọ yìí sìn yìí. Bade. Yes. Bade. Yes, madam. Bade lẹ́nu ẹ̀. Bẹ́ẹ̀ni ma. Lẹ́nu ẹ̀. Ṣé kò lè máa sọ fẹ́mi pé ẹyọkùnrin dájú gan-an. Bade wá gbọ́ ọ. Ṣòro ojú tèmi ní èmi ò lè yọ nádà, mo ò lè yọ kánkán. Mo ti ní eléyìí náà. À ń gbogbo yìí pé òun sọ pé oníyàwó Bade olówó náà. Ìṣètí tó lè gbálé fún mi, ọkọ rálé fún mi, kí ló tún kó owó yìí wà ń bẹ̀? Mo ní pé ká yọyún ọ̀nà oyún. Oyún eléyìí mo ò lè yọ. Mo ti ní eléyìí mo jẹ̀ máa gbé ni. Because mo nífẹ̀ẹ́ Bade. Bade ò lè ṣe báyìí fún mi now. O fẹ́ lo strong leather àbí? Okay. Ṣé ọmọ kan tó ṣẹlẹ̀ máa fún ẹ ní ×3 owó tó bá fẹ́ fi ṣẹ́yìn yẹn máa tó wá bí àwọn owó kan sí àkáǹtì ẹ̀ mo fẹ́ kó ṣẹ́yìn. I don't need your damn money. Èmi náà that's why you jẹ́. Ó jẹ́ fẹ́ pa mí. Ó jẹ́ kó mi láyà sókè. Àyà mi náà jà. Mo bí mo ṣe dàgbà gbà máa yọyún ló kọ̀. Pẹ̀lú bó bá ṣe wọlé wò. Àdúrà tí wọ́n ń gbà àtẹ̀tí mi gbà ó ti connect together. A máa fi ilẹ̀ ni. Ẹ ṣeun gan o, ẹ kó àlejò wa. Àlejò nìyẹn o. Àti pé gbapò àmú ti sọ fún yín táìmù dá nọ́mbà. Kẹ́ má máa lo ẹ fún mi mọ́. Ayé civilize gbogbo yẹn lọ. Lóde látàtí kan ṣe ló ti wà. Ṣé ẹni tí yóò bá ti bá lé tó ti jẹ́ àbúrò ọkọ, a gbọ́dọ̀ fún wọn ní respect tiwọn. Ẹ̀yin má máa ro gbogbo orúkọ bẹ́ẹ̀. Iye ọkọ mi náà lè jẹ́ gbọ́dọ̀ respect yín. Anyway, ẹ̀yin lè mọ̀ jàre. Oh, okay. Anyway, tí màmá bá dé, ẹ bá ń jíṣẹ́ fún wọn pé mo ti lọ. Má bá yín jíṣẹ́ fún mọ́mí tó bá ti dé. Kẹ̀jẹ̀ máa gbàdúrà kẹ́ bá mi sọ fún bọ̀dá mi pé promise mi nǹkan tó ṣàdéhùn fún mi. Tó wọn bá ti send ẹ̀ sí mi. Kí ọ̀sẹ̀ yìí tó pé ẹ má bá mi lè. Ṣé ẹ̀yin àti bọ̀dá yín ń ṣá ọ̀dà kò sí wàhálà tí n bá délé ń sì máa jíṣẹ́ fún wọn àti pé tó wọn bá wá fún yín èmi á wá surprise yín nǹkan tẹ́ ẹ tọrọ lọ́wọ́ ẹ̀gbọ́n yín máa fún yín. Mo jẹ́ just yín ẹ ṣé ẹ wò máa sọ fún wọn tó bá ti dé ṣá. Àmì kí màmá tó bá dé o ẹni mo wá o ẹ ti gbọ́ ẹ ṣé gan-an ẹ kó àlejò mi. Aláburúkú gbà.
lóun jẹ́ rírú ẹ̀ mo ń ṣe portion ọkọ mi ò ní ever láyé yìí kó gbá nǹkan lọ́wọ́ èṣù lóun ò ní jẹ́ ọkọ mi á gbá nǹkan lọ́wọ́ èṣù lóun ò ní jẹ́ lórúkọ Jésù mi tẹ̀lé mi ò ní rí pẹ̀lú orúkọ Jésù hello pastor ẹ jọ̀ọ́ sà ṣé rí nǹkan tí ò yé mi ni mo fẹ́ kẹ́ bá mi tàn mọ́lẹ̀ sí sà mo fẹ́ kẹ́ bá mi ṣọ́nà náà ni mo mà lálàá burúkú kan ní ọ̀sán yìí kódà bí mo ṣe ń dìde báyìí aláyẹn ló gbé mi dìde mi ò dẹ̀ tí lárú àlábẹ́ yẹn rí láyé mi ẹ wo ẹsà kó tẹ ń sọ̀rọ̀ orí fóònù ẹ jọ̀ọ́ jẹ́ kí n wá rí yín tó bá dàárọ̀ la máa gbéra máa wá rí yín bẹ́ẹ̀ ni mi lè máa tètè jí rí láàárọ̀ làkẹ́ tó jáde nílé ẹ máa rí mi sà ok sà àmì o Jésù àmì o ẹ ṣé gan Ọlọ́run aṣagbára dọ̀tun o ẹ ṣé mo dúpẹ́ o ọkọ mi. Kí ló ń ṣe tó jù ọkùnrin náà wá? Mi ò wá òkè. Ó wà òkè ibi tí báwo? Ẹni tó bá tiẹ̀ ti rí láti mọ̀ pé nǹkan ló ń bọ̀ máa ń dẹ̀ because ó ṣe báyìí jáde kúrò nílé láàárọ̀ yìí náà. Kó dẹ̀ tún máa wá wò ó, èmi gan mo lálàá lé ní yìí. Àlá burúkú ni mo lá lọ́sàn-án yìí. Ṣàìdédé màlẹ́ wọn sọ fún mi pé ó gba nǹkan lọ́wọ́ èèyàn kan lójú àlá. Wọ́n ní nǹkan tó dẹ̀ gbà yẹn, wọ́n ní nǹkan ìṣù ni. Wọ́n ní àmọ́ kinní náà wọ́n ló máa sọ ẹ́ dọlọ́lá ó máa sọ ẹ́ donípò láwùjọ wọ́n ní kò sí ní tó fẹ́ láyé yìí tó ní lè náwó mú wọ́n ní gbogbo ẹ̀ nírọ̀rùn ló máa bọ́ sí ṣùgbọ́n kó o ṣọ́ra o pé ní tó fẹ́ gbà yẹn kó o ronú sí o mo ṣe ní kí n bi ẹ́ léèrè pé kí ni nǹkan tó jọ mọ́ nǹkan ìṣù tó tún ti lọ tẹ́wọ́ gbà ṣó dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ilé ayé yìí ó kù díẹ̀ káàtó ìsìn lọ́wọ́ ní kéèyàn mórí wá kéèyàn mẹ́sẹ̀lẹ̀ kéèyàn mú gbogbo ẹ̀ wá. But nǹkan tó ní máa gbà yẹn ó máa jẹ́ kí n lówó. Wọ́n ló máa jẹ́ kó lówó wọ́n ló máa jẹ́ kó wà ókè. Jẹ́ kálá náà ṣe. Bẹ́ẹ̀ ni kálá yẹn ṣe kí n gbà á tí bá ti lówó sódì mi gbogbo nǹkan tó bá wù kéṣù béèrè owó àrà náà jẹ́ kó máa gbé wá jẹ́ kó máa gbé bọ̀ bí mo ṣe wà yìí babes pẹ̀lú ìyà tó ń jẹ wá yìí máa gba anything. This situation is becoming unbearable. Ọlá nǹkan tèmi àti ẹ̀ ń jẹ ní nǹkan tá a ti nílẹ̀ tẹ́lẹ̀ lápẹ́ ráṣọ wọ̀ gan ṣe àbámarin kìsà ní àbámarin owó ní nàá. Ó ti sú mi o ó ti sú mi wọ́n bá gbé ẹni tí wọ́n máa gbà á ni. Ṣé wọ́n mọ̀ wípé òkèlè gbígbẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn ó máa sàn ju wúrà àti fàdákà lọ mi ò máa níbi tí mo máa fẹ́ sá sí mi ò máa ní ìyá kan ọmọ tí ò máa ní ìyá ó máa ń dégbò ẹ̀yìn. Sórí sùúrù yẹn ó máa ń jẹ́ kó gbé orí àgbàlagbà kó padì bí ẹni sùúrù bóyá ó máa wù rí bí ẹni sùúrù bóyá ó máa rùn orí máa pàdánù. Àtẹ̀lé ó sì díẹ̀ ń lọ́jà rí. Okay, èmi náà fẹ́ sáré dọ́dọ̀ àwọn èèyàn mi bí wọ́n ti rí nǹkan kan fún mi. Ìyẹn ló ṣe pàtàkì mú nǹkan bọ̀ mú nǹkan bọ̀. All right, go take care ṣùgbọ́n. Èmi ò mọ̀ mo fẹ́ kó mọ̀ nǹkan pé kó tó ra ọkọ̀ ilé èmi ti mọ̀ pé ìwọ ló ní. Inú mi tiẹ̀ lọ pẹ́ mọ̀ pé mo ń lọ ní kí ló wá ṣẹlẹ̀. Bọ̀ ní sùúrù máa ṣé wọ́n rán ẹ sí mi ni? Ṣé wọ́n pé mi ò fàyè ní ìwọ lára? Kí ló dé tó fi ń fàyè ní mi lára? Jésù Ọlọ́run má jẹ́ mi ò fàyè ní lára. Ṣé wọ́n nìkan náà ni kó máa kéde ìrere fún àwọn èèyàn ni?
ó tún wá fẹ́ ṣe tán àwọn tèmi ló tún wá ń kéde ìrere fún. Ó ti yé mi ó ti yé mi mo ń wojú náà pé mi ò mọ̀ yín rí tẹ́lẹ̀ now I understand I see ṣé rí gbogbo àwọn bóyá àwọn family yín tí mo ti preach fún tẹ́lẹ̀ tọ́dẹ̀ ti gba Jésù lólúwa àti olùgbàlà wọn nǹkan ayọ̀ ni inú mi ìbádùn tẹ̀yìn pàápàá tí ẹ bá lè jọ̀wọ́ ayé yín fún Jésù Kristi kẹ́ ẹ gba Jésù ní olúwa àti olùgbàlà kẹ́ ẹ mọ̀ wípé wá sí. gbáríwó ẹ̀sán ṣé wọ́n wà ń bẹ́ ń gbà tó bí Jésù. No, but ìwé mímọ́ jẹ́ kó yé mi ìgbà tí wọ́n bí Jésù bíbí àti ìwàsáyé ẹ̀ ó ṣe kú nítorí ẹ̀ṣẹ̀ wa ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀. ó sì jẹ́ pé ẹnu iná ti ń gbọ́ gbogbo ẹ̀ wá kìlọ̀ fún ẹni jáwọ́ má ní mi lára nítorí pé mi ò ní ẹ lára kó má di pé ó máa kọ̀dí nínú rẹ̀. ó ti yé mi báyìí ó ti yé mi ó ti understand bó ṣe rí ogun tẹ́ fẹ́ bá mi jà èmi kọ́ lẹ̀ ń bàjá ogun o bí kò ń ṣe sí ẹ̀mí mímọ́ àti Jésù Kristi ọba tó jẹ́ olùgbèjà tó jẹ́ olùṣẹ́gun tó jẹ́ adarí ogun mi òun ni wọ́n bàjá kò ṣe èmi so màá tún advice mi pé ẹ jẹ́ ká gbàgbé gbogbo ẹ fàyè ní Jésù ṣe ti gbọ́ ṣe ti dúpẹ́. bí èmi máa fàyè fún Jésù bóyá òun ló tún máa padà fi ayé ẹ fún Jésù lẹ́ẹ̀kẹta àbẹ́ lẹ́ẹ̀kẹfà ẹ̀ now gbé mọ́tò yìí get out. Take this car and get away. Bábẹ́ kò wọlé mọ̀ ní ṣe. Wá jẹ ọ̀. You are okay? Yeah, I'm fine. That's good. Mo fẹ́ béèrè question kan. Go ahead. Ilé tó ṣe jẹ́ wípé ilé ló ní pé ká lọ. Why can't you stay in a hotel? I mean, hotel kan ṣàlàwà and it's a nice place. Sure, nature everybody yàtọ̀. Nature tèmi mi ò like kó jẹ́ pé kí n máa wá sí hotel kí n máa sùn síbẹ̀. Kí ló wà ní hotel tí ó sì ilé ọ̀dọ̀ mi? Comfort tí máa ń rí gan nílé mi ó ju ti hotel lọ. Ìdí tí mo fi sọ wípé mi ò fẹ́ lọ sílé ẹ̀ tí mo fi prefer hotel ó yé mi. But since tó ti jẹ́ wípé ilé ẹ̀ la máa lọ, iye tí mo sọ pé mo máa gbà yẹn kọ́ ni mo máa gbà wọn. Òun kì í tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ mi Islander kò sí nǹkan tó bá sọ tí mi ò ní ṣe. Èló ló fẹ́ gbà? Owó tó sọ fún mi owó èlò náà ni. I'm gonna take times 3 of that money. Ṣé torí 3 times of money tó fẹ́ gbà àwọn lórí kọ́kọ́ lè ju ṣe ogun ẹ̀ fún nǹkan tó sọ ìmàdé wà ṣe sí 4 times fún ẹ. Really? Yes, of course. Start your car, let's go. Bad girl. What? Oh my God. Kí ló ṣe? Mo lálà ni. Alábàáwò kí ló dé? Mo lálà pé ló di mi kú. Owó dẹ̀ ló pa mí. Èmi? That is impossible. Kò possible kí n pa ìyàwó mi náà. Possible. And baby, ṣùgbọ́n kò máa sọ wípé alágọ̀. Lórí kò sọ̀rọ̀ bẹ́ẹ̀, okay? Aláògọ́ aláṣàpẹrẹ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní aláògọ́. Tí n kí ni gbogbo lọ ní kí ló fẹ́ ṣẹlẹ̀? Burúkú ní ṣẹlẹ̀ sí wa, okay? Kó má jẹ́ pọ́dọ̀ pásítọ̀ tó lọ fún ọ̀rọ̀ tó sọ fún ọdún náà ń gbèsè ni. Baby, you need, alright? Just you are covered with the blood of Jesus, okay? Sleep tight, you guys will be able to repay from our this space, okay? Okay? Just sleep tight, alright? Remy, ó jẹ́ kó yé mi wípé kí n má fún ẹ ní ẹja jẹ mọ́. Ó fẹ́ kí èmi kọ́ ẹ bí mo ṣe ń pa ẹja. Ó tọ́ ní pàdí mi. Èmi náà fẹ́ máa fún yàn lówó.
mo fẹ́ wà láwùjọ àwọn ẹni tó máa fún yàn lẹ́jà pé gbàǹbẹ̀ yẹn mo lawọ́ látọ̀run owó tí ó sì lọ́wọ́ mi ni ò jẹ́ káwọn èèyàn fi ilẹ̀. Oh my God. Well, ṣorí ju gbogbo ẹ lọ ọ̀rọ̀ tó sọ sílẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó lágbára gan ọ̀rọ̀ tó ní agbára gan ni. Mo lágbára èmi wọ́n nà kárúfín dókì mi agbára bí ẹṣin ló wà lára mi. ṣé irú agbára tèmi ń bá ẹ sọ̀rọ̀ ẹ ni èmi ò bá ẹ sọ̀rọ̀ agbára tó ń lè ṣan tó ń kárúfín dókì èmi ò bá ẹ sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ ń pa pé kéèyàn wà láyé kó láyà àyà gidi lèmi ń sọ̀rọ̀ ń pa èyí. àyà rẹ àyà wà ń bẹ ó kì í sí bí ó dúró digbí ni mo láyà àyà wà ń bẹ. àyà lílé ìṣá èmi ò bá ẹ sọ̀rọ̀ àyà tó fi hàn mí mo ń bá ẹ sọ̀rọ̀ pé kéèyàn ní ìgboyà kó dé ibi tí ẹ̀rù gangan wà báyìí kó pàdé ẹ̀rù kó nǹkan dúró pé yes ọmọkùnrin ni mí. màá try díẹ̀díẹ̀ ni màá try. fẹ́ kó tẹ̀sẹ̀ kan bọ́dọ̀ kó tó wá máa kígbe òtútù o tó bá ti lè fọwọ́ sọ̀yà fún mi pé o ti ṣetán láti di olówó o ti ṣetán láti dọlọ́rọ̀ ìwọ jẹ́ kó yé mi dájúdájú pé o ti ṣetán. Adé mi you see mo ní courage mo ní charisma owó ni ò tí ì sí. Remy, now let me tell you something. I belong to a club called Billionaires Ambassadors. I'm supposed to be a member of that club too, pardon me. Remy, ring to her lọ́wọ́ mi. Ring to her lọ́wọ́ mi. Òun ló máa pè ní white diamond. Ṣé white diamond yìí? Inú mi máa dùn láti fún ẹ. Àní tó bá wo ring yìí dáadáa, àwọn stones kọ̀ọ̀kan wà ńbẹ̀. Each stones ló ní nǹkan tó represent fún. Remy, willingly, òun mi kì í fún ẹ ní ring yìí. Take. Bade, I beg me stop her. Stop her, I beg. What I want to take this ring to now? What I want to come do? I thought you make you teach me how to make money. They give me diamond. Ṣé tí bá wo diamond yẹn sọ́wọ́, ṣé òun ló máa fún jẹ sí mi nínú àbọ̀ òun ló máa fowó sí mi lápò. Pàdí mi, tí bá fi diamond sọ́wọ́ bí ìgbà tó yẹ pé ẹni tó ra jíwa kan tó lọ ń pàkẹ́ sílé mi rẹ́ǹtì ni. Well, tó bá sọ pé ó fẹ́ ríǹgì, èmi á ṣàlàyé nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà fún ẹ pípọ̀ ju èjì lọ. Ring tó wà lọ́wọ́ mi yìí, mo ń sọ̀rọ̀ ń pa club kan fún ẹ lẹ́ẹ̀kan, onírú wọn ló jẹ́ kó darapọ̀ mọ́. Ring tó wà lọ́wọ́ mi yìí, òun ló dúró gẹ́gẹ́ bí bass club yẹn. Each person tó wà nínú club yẹn, kò sí nǹkan tí wọ́n tàka sí lórílẹ̀‐èdè yìí àbí lókè òkun níṣẹ́jú àyà ó máa tẹ̀ wọ́n lọ́wọ́ ni. Tí ríǹgì yìí bá wà lọ́wọ́ ẹ̀, wà á kọ́ dédé rí wípé wà á bára ẹ̀, wà á pàdé àwọn èèyàn. I'm talking about who is who in this country. Wà á ní connections, wà á kọ́ dédé pé ẹni ẹ̀ ló Mr. Remy. Can you do this? Nǹkan tó mọ̀ wọ́n á fi owó gidi bíi mílíọ̀nù wọ́n á máa gbé fún ẹ, wọ́n á máa jẹ́ èèyàn. Mo fẹ́ ríǹgì. Mi ò ní fún ẹ ní ríǹgì yìí mọ́. Ó sọ pé ò fẹ́ ló sọ lẹ́nu. Àjọ mo fẹ́ ríǹgì mi mọ̀ pé iṣẹ́ tó ń ṣe nìyẹn. All right. Wait, Remy, má ta ríǹgì. Láti ìsìn lọ àti títí láéláé àmín. Láyé. Remy, kò sí owó kankan fún ẹ lẹ́nu. Lẹ́yìn kémi àti ẹ̀ dìde sí ká wọnú mọ́tò ká dẹ̀ ṣeré lọ sí eatery ká jẹ nǹkan tó jẹ ká jẹ ká wọ bá ká mu nǹkan tó jẹ ká mu. Dey stop ríǹgì yìí ò tí ì dòwó náà kò yẹ sí nǹkan kan lápòpá díẹ̀ má ṣe yẹn. Okay, you know what? Abá máa sọ yẹn èmi tí ẹni fún ẹni kọ̀ọ̀kan lé jẹ́ ká lọ sí eatery àwọn tí wọ́n wà kàn fi sẹ́ẹ̀
from there ká dẹ̀ mú nǹkan mú ká ṣayé káwọn ọmọ bá wa ṣeré kọ́ fọwọ́ pa gbogbo àyà tó ń sọ yá. Bade ṣé nítorí pé ká yoyún àbí ká má yoyún náà ní gbogbo ilé ló jẹ́ wá ignore mi sínú ilé bẹ́ẹ̀. Bade wọ́n ní mò ń bá sọ̀rọ̀ náà. Èmi ò lè yoyún yìí o, mo ò lè yọ Bade. Enough of this! Kí ló bá mi try náà? Mo sọ pé mo ní mi ò fẹ́ ìkọ̀kọ̀ náà. At least mo níyàwó lé mẹ́. Yes, accepted. Mo mọ̀ pé oníyàwó lé. But Bade, you have the money. Okay, gbalẹ̀ fún mi ta. Mo sọ pé mo fẹ́ wá kú bá nílé dandan gbalẹ̀ fún mi àti ọmọ mi máa wá bẹ̀. Mo Bade mi ò lè yoyún yìí o, bó fẹ́ pé ọkọ mi ò lè yọ ọ. After all, ṣe gbogbo kó tó sọ fún mi jẹ́ pé o ti gbọ́, o ti gbà náà wọ́n á sọ pé ò lè gbóyún. Bade jọ náà, má jẹ́ kí n yoyún náà. Ṣé mo sọ pé ó ní tẹ̀mí? So gbogbo ọkọ tó ń bá mi sọ láti jọjọ ẹ̀. So o kàn fi yẹn dùn mí nínú ni. Bade mi ò lè yọ ọ, mo sorry mo ò lè yọ. Yìtì. Ṣorí mi ò ní purọ́ tán ẹ̀ ó ní kinní kan tó máa fi mú mi tó bá ti fọwọ́ kàn mí kò sí irú bí mo ṣe lè máa há ètò ara mi máa balẹ̀ ni. In fact tó bá jọrọ oyún yìí tó bá sọ pé òye yọ I'm okay with that. Ó ṣọ kí má yọ mọ́. Àìbájọ ó ṣe gan kò jẹ́ jẹ́ káyà mi já. Thank you, the God of wealth. This is your sacrifice. You bastard. Hello, Angel. What's up? Ìwọ ni ta ni? Báwo ni ṣó wà okay? Àná bí tuntun ló ń bá ẹ sọ̀rọ̀. Ìwọ ni gbọ́mọgbọ́mọ. Bébì, ní sùúrù, má pariwo ṣe kò yẹ. Ilé yẹn tóbi jù ló máa bá ilé rò bẹ́ẹ̀ yẹn o. We'll sort things out. Ṣùgbọ́n wọlé má worry. Yéé! Ìwọ ló lè! Apààyàn! Gbọ́mọgbọ́mọ! Ṣéèfù! Olè! Olórí burúkú ẹ̀ bá dúró! Olè ni wá o! Ọmọ apààyàn! Mọ́mí, ẹ jẹ́ kí n máa tètè lọ. Torí pé àrí ojú ọjọ́ mú solókù. Ọ̀gá máa ṣe sí. Èyí ní gbogbo mo ti rí. Mọ́mí. Ẹ̀yin náà wò ṣó ìbò ṣe gbẹnu sókè, ó lè ṣèyàn léṣe. Ṣèyàn léṣe. Wọ́n kò wá déédéé. Bá tẹ̀ mọ́lẹ̀ bó ṣe wà yẹn kọ́. Ọlọ́run tí ẹni jó tẹ̀ mọ́lẹ̀. Wọ́n kò wá déédéé ṣé gbogbo àríbẹ̀. Ṣé Ọlọ́run kọ mi? Kò ṣe gan-an. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ṣé wàá rí? Òun pẹ́ kó tó yọjú sí mi o. Òun pẹ́ kó dé dùn mọ́ mi nú. Lóòótọ́, ẹ̀ ń fowó ránṣẹ́ sí mi lásìkò. Ẹ̀ ń raṣọ fún mi. Ẹ̀ ń sẹ́ǹdì oúnjẹ sí mi. Àwọn àbúrò ẹ̀ náà wà pẹ̀lú ṣùgbọ́n kò dàbí kémi pẹ̀lú ẹ̀ máa ríra ní gbogbo ìgbà. Ìwọ náà ló dé wà gẹ́gẹ́ bí ọkọ fún mi ń sìn. Ó ti ń pẹ́ ju ọkọ mi. Mọ́mí, ṣe bẹ́ẹ̀ ọ̀dà sáàdì iṣẹ́ tí mò ń ṣe. Iṣẹ́ Olúwa ò yìí sì ṣe bẹ́ẹ̀ mọ̀. Ká tó lọ sí ibi kan lénìí, ká tó preach ọ̀rọ̀ Ọlọ́run níbi kan lọ́la, gbogbo àwọn ìlú kéékèèké tá à ń plant church wá sí ẹmọye wàhálà tá à ń go through. Ó ti yé yín, especially in north, tá a bá lọ sí ẹ̀mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. But má worry, everything will change. Ṣé ni kò yà change o? Nítorí pé nínú Bíbélì náà wọ́n ní pé kò sí gbogbo iṣẹ́ Ọlọ́run yóò kéèyàn fẹ́ ṣe kó kọ́ fi tàwọn òbí ẹ̀ kó fi ṣáájú. Àgàgà opó yìí tí ò nẹ́ni kọ̀ọ̀kan mọ́ tó dẹ̀ mọ̀ yí pé ìwọ gangan náà lọ́kọ mi. Torí Ọlọ́run ajé ó máa jú ẹ ṣe o, ò ní ṣìṣe o. Nípa ti nọ́ọ̀tì tí a rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, ọkọ mi rọra ṣe o, rọra ṣe o, Ọlọ́run á dẹ̀ dúró tì í. Ẹ jẹ́ máa tètè. Àwọn iṣẹ́ Ọlọ́run yín náà ni wọ́n tún ní jẹ́kẹ́ ráyè gbọ́ tí wàá ń sìn yín o. Àwọn tá a máa ń gbàdúrà fún mi.
Hello? Emma Casson. Oh, Mọ́mì Ọlá. Ṣé kò sí? Jésù mi o! Olúwa o! Kí ló dé? Níbo? Ibo lẹ́yìn wá sí? Máa bá yín. Ṣebí Ìbàdàn ni? Alright, máa bá yín. Ọkọ mi, kí ló dé? Kí ló dé? Ṣebí mọ̀ lẹ́nu Bade? Bade mo mọ̀, Bade. Wọ́n ló l'accident, ó dẹ̀ kú. Yé! Ilé ìjọba. Ìdílé ti ọmọ. Rọra ọkọ mi, rọra o. Pastor, ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run ṣe ń ṣe tẹ̀yìn náà. Kí ni bá wá ṣe? Kò sẹ́ni tí kò bá dé òdùn àmọ́ gbogbo ẹ̀yẹ Ọlọ́run ọba. You see, nǹkan tó dùn mí jù nípa àkóyò yìí ti pé kò fàyè ẹ̀ fún Jésù kó tó kú. Kánibádé fàyè ẹ̀ fún Jésù ni. Ìbá ti dùn tó bá dé ìjọba Ọlọ́run àmọ́ kò fàyè ẹ̀ fún Jésù. Ilé dẹ̀ sọ pé lẹ́yìn ikú ìdájọ́ ló kàn. Àwọn olùgbò yìí Ọlọ́run èèyàn ṣáà máa rò ṣe ti gbọ́ gbogbo ẹ̀ máa dá Ọlọ́run àtọ́jú ni mi ní fi ní sílẹ̀ lágbára Ọlọ́run náà ṣe òkúpa tí mo bá lè ṣe ṣe ti gbọ́ lágbára Ọlọ́run àwọn ọmọ mi pẹ̀lẹ́. Ẹ ṣé mo dúpẹ́ pásítọ̀ ṣàṣàyàn ló lè ṣe lórí ilé ṣe fún mi ẹ ṣojú ẹ tún ṣe Ọlọ́run á ṣe náà tó ṣẹ̀dẹ̀. I've been living the tough life, and I've been living the rough life. That is the pain that I don't like. Music in me, I dey hustle tight. Tete share miracle, Baba Tete wa share miracle. Tete share miracle, Baba Tete wa share miracle. Beating in my chest, oh God, Father, hear my voice, oh Lord. I've been praying to you for so long, so long. Beating in my chest, oh God, Father, hear my voice, oh Lord. I've been praying to you for so long, so long. Your face on the mix. Baba Gbo, anytime I call you, I got a lot of reason that I wanna give you. Listen up, tired of the same thing. Imagine nobody, oh Baba, come and say. Cause I've been praying to you for so long. Baba, Jowo, dami lo won John lo. I want to me duro de mi tete, show me love, show me love. Mama, yeah, me, oh the water, Baba, tete, baby, oh the water. I want to me rate you, oh go rap, la yeah, me, oh go rap, Baba. I've been living the tough life, and I've been living the rough life.